sister. I need to call them. My family. Nobody called. My daddy is dead, sir. I don't believe them. I can't take 5 minutes ago. I want to go home. Please, let me go home, sir. I can't. Mommy. Please. Please. I just told you never to go. Come here, ticket to me. Sir. What's her relation to you? No, please, can you She's my sister's daughter. Tell her that they should buy my ticket so that I can go home. I want to go and see my daddy before he gets buried. Please. Can you sit down? No, I don't want to sit down, please. I don't want to She's sit pregnant. I don't Pregnant. I don't want to sit. I don't want to sit. ẹ̀yin èèyàn wa ikú mà dúró ikú ṣèyí tán ikú mú ẹni lọ ó fàwọn ẹni búburú kalẹ̀ ta ló lè mọ̀ wípé a lè pàdánù òṣèré ńlá yìí tí a mọ̀ sí Taiwo Hassan Ogogo ta ló lè mọ̀ wípé a lè pàdánù arákùnrin yìí báyìí sí ọwọ́ ikú ẹ̀yin tèmi ikú ò gbowó ikú ò gbòbì ikú ò gbà nǹkan kan lọ́wọ́ wa o ẹ̀yin tèmi bíkú bá ń gbowó àbá fún lówó bíkú bá ń gba oúnjẹ àbáràgbò fún o ẹ̀yin tèmi wàhálà ńlá ló ṣẹlẹ̀ báyìí kí ni àwọn mọ̀lẹ́bí arákùnrin tí a mọ̀ sí Taiwo Hassan kí ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ yóò wà báyìí irú wàhálà wo irú làásìgbò wo là tún pè yìí ẹ̀yin tèmi wàhálà ńlá ló ṣẹlẹ̀ báyìí ẹ̀yin tèmi a ó máa sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí ẹ máa bá wa kọlọ̀ nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí tàbí ẹ̀ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ ètò tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ẹ̀yin tèmi ó kù báyìí nìbọn ró wàhálà ńlá ló ṣẹlẹ̀ ní orí láìfù tí ọmọ arákùnrin yìí tí a mọ̀ sí Taiwo Hassan tí ó ti ń sunkún tó ti ń wọ ẹkún mu bí gàrí wípé bàbá òun ó ti jáde láyé ó ti jọ́lọ̀ ní pé ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ìbọra látara wípé bí wọ́n ṣe sọ wípé Taiwo Hassan ó ní àìsàn jẹjẹrẹ àìsàn kánsà ní arákùnrin yìí ó ní o ẹ̀yin tèmi kọ́lọ́hún má sì fi àìsàn tí ò ní gbóògùn kọ́lọ́hún má fi ṣe wá o wọ́n ní wípé àìsàn náà ti wà ní stage 4 tí ò gbọ́ oògùn mọ́ kò gbọ́ nǹkan kan mọ́ níbi tí a wà yìí báyìí ni wípé ni wọ́n ti sọ wípé kì í ṣe gbogbo nǹkan ni owó lè ṣe ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbìyànjú ká máa tẹ àdúrà kan ránṣẹ́ sí ìdílé arákùnrin tí a mọ̀ sí Ogogo kí a máa tẹ àdúrà kan ránṣẹ́ sí wọn o torí wípé ẹni tó kàn báyìí ló mọ̀ a ò dẹ̀ mọ̀ ẹni tó kàn next ẹ̀yin tèmi a ò ní rí jù báyìí lọ ṣùgbọ́n ẹ jẹ́ ká tẹ RIP sí inú comment section ká lè máa fi dárò ẹni rè wa tó lọ ẹ̀yin tèmi a kò ní rí jù báyìí lọ tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button ire báyìí lójú wa ó máa rí o ó tún dọjọ́ mi ọjọ́ rí a kò ní rí irú rẹ̀ mọ́ o.